Ẹ kú ìkàlẹ̀, ẹ kú ìjókòó, ẹ kú àtàárọ̀, báwo lójú ọjọ́? Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ mà káalẹ́ o. Wákàtí tí ètò yìí ó bá gbogbo wa lórílẹ̀-èdè tá a wà pọ̀ papọ̀ mọ́ra wọn. Lórílẹ̀-èdè bòmí àwọn ẹlòmíín wà lálẹ́. Orílẹ̀-èdè bòmí àwọn ẹlòmíín wà láàárọ̀. Orílẹ̀-èdè bòmí ìyálẹ̀ta làwọn ẹlòmíín wà. Orílẹ̀-èdè bòmí ọjọ́rọ̀ tí Yorùbá ń pè ní ìrọ̀lẹ́ ọjọ́rọ̀ làwọn ẹlòmíín wà lórílẹ̀-èdè bòmí. Gbogbo bí yòówù ọba káwa mọ́, ikú ò ní í ṣe pẹ̀kínpẹ̀rí wa ń bẹ̀ o. Á láṣeyọrí o. Ètò tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ó mà wúlò fún ìrìn àjò ayé wa o. Orúkọ ẹ̀mí ọmọ yín tí mò ń sọ̀rọ̀ ní Lúkúmọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Yorùbá ní atakọ́rọ́ wọnú àdó kò lè gbọ́mọ rẹ̀ wọbẹ̀. Gbogbo ògbésẹ̀ tá a bá fẹ́ gbé láyé ẹ̀jẹ̀ á máa fi tẹ̀lédùn àṣíwájú, oríwọ rẹ̀ takò wá o. Wo àlá tí ń bẹ níwájú rẹ̀ yìí. Kò ní ṣiṣẹ́ mọ́ gbogbo ìdílé tó bá gbọ́ àlá yìí, kò ní ṣiṣẹ́ mọ́ yín lára. Àwọn tó wà nínú ìgbèkùn orú àlá yìí, ìwọ Ọlọ́run wọ lọ́ba ìdè, wọ lọ́ba tí tú ni, bá wa tú wọn sílẹ̀ lọ́wọ́ ìdè òkùnkùn. Wò mí, ọ̀nà tí àlá yìí gbà pín sí kì í ṣe kékeré o, ọ̀nà tó pín sí pọ̀. Ẹ máa gbọ́ ni ẹ̀yin ìyá mi. Kéèyàn máa rẹ́jẹ̀ lójú oorun kìí ṣàlátọ́ da iṣẹ́ ọwọ́ àwọn ẹ̀mí òkùnkùn ni. Wọ́n fi janilógun ni. Wọ́n fi pamọ́lẹ́kún ni. Ibi tí ń dùn wọ́n fi sọ ọ́ dilé ẹkún ni. Elédùà ò ní fìbànújẹ́ sọ̀rọ̀ gbogbo wa o. Àlá yìí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó wọn a máa fi irú àlá yìí dá àláàmú tàbẹ́ni ó ti wà ní ọkọ látọjọ́ tó ti pẹ́ tí wọn ò bá fẹ́ kó róyún ní. Oyún tó yẹ kó dúró sí ọ lára lójú ayé tí wọ́n bá ti fi àgbàrá ẹ̀jẹ̀ hàn yàn lójú oorun báyìí níjọ́ kejì nǹkan oṣù rẹ̀ ó sì dé. Ayé níkà o. Tí wọ́n bá ti fi àgbàrá ẹ̀jẹ̀ hàn yàn lójú oorun báyìí níjọ́ kejì nǹkan oṣù rẹ̀ ó sì dé. Wá gbọ́ o. Ọ̀nà tálà yìí pín sí pọ̀ o. Àlágọ̀ o, ìwọ́tọ̀ lálàá lọ gọ̀ o. Ẹ̀rẹ́ Yorùbá tó wò lálẹ́ àná, ẹ wo ẹ̀rẹ̀ òun ló ń rí, ẹ fíìmù tó wò, irọ́ o. Irọ́ o. Kò sí orílẹ̀-èdè téèyàn wà láyé tí wọ́n fún nírú àlá yìí lá. Kódà kan wà lù òyìnbó tí wọ́n bá fẹ́ kéèyàn orí oyún ní débi yóò ti ẹ̀rọ ọmọ gbẹ́jọ́. Àlá yìí ni wọ́n máa fi dà á láàmú. Àwọn ẹni òkùnkùn ni wọ́n máa ṣe bẹ́ẹ̀. Ìgbà míì ìyá ọkọ máa fi já ìyàwó ọmọ rẹ̀ lógun. Ìgbà míì ìyá ìyàwó a máa fi já ọmọ rẹ̀ lógun. Ìgbà míì àwọn ọ̀rẹ́ wọn a máa fi já ọ̀rẹ́ wọn lógun tí wọ́n máa rí i pé ẹni tó fẹ́ ẹni tó rí ṣe ni.
wọ́n wá rẹ̀ lé kó ní ẹrù rẹ̀ nígbà tí àbárọ̀ ọmọ gbẹ́jọ́ báwo ni òsín ní kó ní ẹrù ẹ̀ tí wọ́n dá lérú dànà rú mọ́ lọ́wọ́. Ẹ̀rí ẹlòmíì gangan fúnra ara rẹ̀ òun ló ṣàtọwọ́fà níbi kẹ́nu wọn má dúró. Nígbà ní èèyàn aláyìí báyà wọn tọkọ ti fẹ́ rí tàbí bí ìyáálé tàbí bí ìyàwó wọn a máa fi rú àlá burúkú ìjara wọn lógun. A máa fi jara wọn lógun. Ẹ mọ̀ pé mo ti sọ̀tà kọ́kọ́ pé wọn a máa fi jẹ obìnrin lógun láti lè jẹ́ pé kọ́ má lè fẹ́ra kù. Tọ́ bá fẹ́ lọ ìrìn àjò ó tiẹ̀ wá lọ ìrìn àjò ṣùgbọ́n ṣàdédé ọ̀ máa bára rẹ nínú ẹ̀jẹ̀ bóyá ọ̀ ń tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ tàbí orí gbogbo aṣọ rẹ ó kún fún òkìkí ẹ̀jẹ̀ aláyé ọ̀dà aláyé ọ̀dà wọnú àwẹ̀ àtàdúà lọ wọ inú àwẹ̀ àtàdúà lọ kọ wá sí sàárà àtọkẹnú. Àwọn àlábáwọ̀n yìí láà sọ pé kéèyàn ó ṣe ìgbélé olúwa tí wọ́n sì ṣe ìràpadà fún. Kí ni wọ́n ń pè ní ìràpadà? Àìdébẹ̀ o, ọ̀rọ̀ sì ń bọ̀ wá bẹ́ẹ̀ o, láti rí aburú dànù. Bá a ṣe ṣe ìràpadà, ipa tí gbé ìràpadà ń kónú ayé ẹ̀dá, gbogbo ẹ̀ láàsùn. Ṣé gbogbo bá dé láàtó ṣe ìràpadà ni? Àbí ṣé èèyàn lè máa ṣèràpadà lóòrèkóòrè? Bẹ́ẹ̀ ni. Ọkọ lè ò ṣe fẹ́ǹsì, ọwá ló lè wọlé, ó lè ò ṣe ní wọlé, bẹ́ẹ̀ lọ̀rọ̀ ràpadà jẹ́. Ṣùgbọ́n tó bá ti ṣeré àrẹ lákọ, ọ̀fẹ́ǹsì ilé o tún san kọ́kọ́rọ́ mọ́, o tún fàdúrà jagun, ó lè tí ó wọlé gan wàhálà rẹ̀ ọ̀pọ̀, kò tí ẹ̀ lè rí bí wọlé, torí pé o ti fọlọ́hùn sọ́ra rẹ̀. Níbo là ń lọ lórí ọ̀rọ̀ àláyé ni? Tí a máa ń bára ẹ̀ nínú ẹ̀jẹ̀, èèyàn ń tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ ní aṣọ èèyàn kún fún kìkì ẹ̀jẹ̀, àlá burúkú ni. Gbogbo yẹn ní sùnú àgbàrá ẹ̀jẹ̀ o, ásídẹ́ǹtì burúkú ni, àjálù abú ni. Àṣìta àbọ̀ ò ní bá wa. Ọkọ̀ ò ní yà pa wá, ọ̀kadà ò ní yà pa wá o, ilé ò ní wó pa wá o, ọ̀fọ̀ làláyé ní máa mú dání. Tí a bá ń rí ẹ̀jẹ̀ rẹpẹtẹ irú ẹni bẹ́ẹ̀ kọ́ wọnú àwẹ̀ àtàrí kọ́ mọ́ wàá tún fara ẹ má ṣe é níwọ̀n nìkan. Àwọn tó bá jẹ́ prayer warrior àwọn ajagun àfàdúrà jagun tí wọ́n fàdúrà jagun fún ọ. Irú àwọn àlábá yìí àwọn ọ̀jọ̀gbọ́n a máa sọ fún yàn yìí pé kéèyàn wá odidi ẹran kéèyàn pa á káyé ọba yàn jẹ́. Sàárà ẹnu là á ṣe tírú àlábá yìí bá wá a máa ṣe sàárà ẹnu pé aburú o kọ́ padà sílé aláburú o ìran obìnrin sùn ní àgbàrá ẹ̀jẹ̀ o èmi ò ní sùn ní àgbàrá ẹ̀jẹ̀ tọmọtọmọ tayátayá o ìwọ náà sọ bá bí ọba ka ọmọ. Tí a bá ní rìn àjò níwájú tí a bá ń lárú àlábá yìí fìrìn àjò yẹn lẹ̀ fúgbà díẹ̀. Àwọn ẹni bí wọ́n fẹ́ dẹ mùsíbà sójú ọ̀nà o ò ní ṣe kòńgẹ́ aburú èmi náà ò ní ṣe kòńgá aburú. Tàbí ẹ bá nínáwó lójú ọ̀nà tí ẹ máa ń rírú àlábá yìí àdúrà gidi là á ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sàárà tó milẹ̀ dáadáa. Gbogbo ọ̀nà tọ́ta bá ń san lórí wa o tí wọ́n ní ó máa jẹ́ tọmọtọmọ o. Ìran ọ̀bọ ẹ jẹ́ èrè lẹ́yìn ọkọ o. Gbogbo àtàtọ́ bá lóhùn ọmọ wa àti lọ àti bọ̀ wa yọ jánà mọ́kànlẹ́nu tọmọtọmọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀ kan àdúrà wọ́n gbà o. Tọ́ ọ bá jó dókítà tàbí ọ bá jẹ́ nọ́ọ̀sì agbẹ̀bí tọ́ ọ bá máa lárú àlá yìí pé ọ̀ ń kọwọ́ bẹ̀jẹ̀ lójú oorun àbó òun rí ẹ̀jẹ̀ tọ́pọ̀ tó fàdúrà ayé ò ní kó bá ọ. Iṣẹ́ kan bẹ́ẹ̀ lójú ọ̀nà ń bọ̀ wá wọ́n fẹ́ fi dáná bọ̀tá rẹ̀ lọ́rùn ni ṣùgbọ́n kò ní jẹ́ tiẹ̀ ṣàdúà kọ́ wọnú àwẹ̀ àtàdúà. Bí iṣẹ́ burúkú yìí bá ti dé ó ti rí wọ́n gan ó ti mọ̀ má gbà á. Ayé ò ní dáná bọ̀ wá lọ́rùn o. A ní jẹni ayé ń wá
ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group o 08032983298 èyí jẹ́ nọ́mbà alákọ̀ọ́kọ́. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 08133155111. Nọ́mbà méjì yẹn ti tó yín. Ẹni tó wílẹ̀ kan sí 08032983298. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 08133155111. Ire ní sojú ọjọ́ o. Ire àánú Ọlọ́run ò ní fi wálẹ̀ láéláé. Ire kàbìtì.